ọmọ balógun ọmọ balógun àjíkẹ́ o olúwatóyìn ní ọmọ balógun ó pọ́gójì ọdún ọmọ balógun ọmọ balógun àjíkẹ́ o olúwatóyìn ní ọmọ balógun àjíkẹ́ o ogójì ọdún màrẹ́ o ìwò táyé wà parùn bíi káfíńdálà o orí ẹ̀yẹ ni ó pẹ́yẹ Olúwatóyìn orúkọ ti rò ọ́ orí pọ́lúwatóyìn láyé rẹ̀ ọmọ olùpà láìlú ọmọ mo lé tété kí n tó jọba mo fàlàlà jóye èèmọ̀ jẹ mọ́ ọjọ́ sọ tún mọ́ ọjọ́ sọ òkú sí kò fi èyí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Olúkò pẹ̀lẹ́ o Olúkò pẹ̀lẹ́ o mo ṣolúkò pẹ̀lẹ́ o Olúkò pẹ̀lẹ́ o Olúkò pẹ̀lẹ́ mo lówó Olúkò pẹ̀lẹ́ o Olúkò pẹ̀lẹ́ mo lọ́lá o Olúkò pẹ̀lẹ́ o mo ṣolúkò pẹ̀lẹ́ o Olúkò pẹ̀lẹ́ o Àjíkẹ́ o orí rẹ̀ máa sọre o Àjíkẹ́ o orí rẹ̀ máa sọre Àjíkẹ́ o ayé rẹ̀ máa dire o Àjíkẹ́ o ayé rẹ̀ máa dire ọmọ lọ́dún o ọmọ lọ́dún o ọmọ lọ́dún o ọmọ lọ́dún o Àjíkẹ́ o máa kú ọdún o ọmọ lọ́dún o ọmọ lọ́dún o ọmọ lọ́dún o ọmọ lọ́dún o Àjíkẹ́ o kú ọdún o. Ijó kí ló bá jó kó ọmọ ara kí ló bá dá kó ọmọ ijó kí ló bá jó kó ọmọ ara kí ló bá dá kó ọmọ àti ijó apá ọ̀tún bóyá ọmọ ara kí ló bá dá kó ọmọ àti ijó apá òsì bóyá ọmọ ara kí ló bá dá kó ọmọ àti ijó apá ọ̀tún bóyá ọmọ ara kí ló bá dá kó ọmọ ijó kí ló bá jó kó ọmọ ara kí ló bá dá kó ọmọ ọmọ balógun Àjíkẹ́ o ọmọ lọ́rọ̀ mi wá o ọmọ lọ́gbẹ́ mọ́ gbèrí rẹ̀ obìnrin bí ọkùnrin o àpọ́nbẹ́pọ̀ rẹ̀ o Olúwatóyìn o arìn gbẹ̀rẹ̀ 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 bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òkúkú dùn òkè ló fi ń ṣe Azizat mo bá ọ yọ̀ o mo bá ọ dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ mo bá ọ dúpẹ́ pé ó tún pọ́gójì ọdún o
ọ̀nà rẹ̀ ò ní bàjẹ́ àbámọ̀ níjẹ̀pín rẹ̀ lápá ọlọ́run ọba àwọn ọmọ rẹ̀ ò ní dókú mọ́ lọ́wọ́ ìṣọ̀mọ ajíná fún jẹkù ní koro lẹ́nu rẹ̀ àṣèyí ṣàmọ́dún níwòye àmọ́dún ìgbà ọpẹ́ tún la ó tún bá ọ gbé Àjíkẹ́ o ọmọ nígbèrí màmá o màmá olúwa mú yí wá o màmá ìrètọ́ mi wá màmá olúwadé mi ládé o àwọn ọmọ rẹ̀ ló ní wá mọ̀ kì ọ́ ní gbèjègbèjọ́ wọ́n ní ìmọ̀ kì ọ́ bí wọ́n ti ń kí ládéládé wọ́n ní ìmọ̀ ọ̀sà ọ́ bí wọ́n ti ń sàlóyè èlòyè wọ́n ní ìmọ̀ pé ọ́ bí wọ́n ti ń pe gómìnà láwùjọ wọ́n ní yàrá lábàrò ọmọ nílé ayé wọ́n ní ìyá àwalẹ̀ yìí ká tó jẹ́ ká sọ ó bọ́ lọ́rùn àwọn ọmọ rẹ̀ wọ́n ní ìyá wa ọ̀rẹ́ wa ni olùtọ́jú wa ni alábàárò àwa ni àwọn ọmọ rẹ̀ wọ́n lọ nínú rẹ̀ ni ọ́ aláyé rẹ̀ Àjíkẹ́ o ọlọ́rẹ̀ iwájú Azizat ọmọ balógun járe lé àwọn bàbá rẹ̀ ilé bàbá ọmọ kì í yí bọ́mọ lẹ́rù Ajase pọ̀ nílé o ìwọ lọmọ olùpàlà ìlú o ọmọ lé dédé kí n tó jọba mo fàlàlà jọyè èèmọ̀jẹ ọmọ olùpà pélépéré òkùnkùdù Àjàṣe àwọn bíi ìlú àwọn Jẹ̀ṣà ọmọ olùpòpòpò bí ẹni pọ̀yà Àjíkẹ́ o mo ti mọ̀ pé èèyàn tó bá sọ̀rọ̀ pò pẹ̀lẹ́ wọn a máa lówó wọn a máa lọ́lá wọn a máa bímọ wọn a ṣòwò wọn a jèrè ọ̀rọ̀ wọn àtòrò bí omi àfòwúrọ̀ pọn omi àfòwúrọ̀ pọn àtòrò bí omi ìyálẹ̀ ẹ̀ta nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni òpèrè ọwọ́ kan wú òpèrè ọwọ́ kan ẹkún sí ó tọyà á jẹ lálẹ́ ọyún nínú ilé àwọn bàbá rẹ̀ ní Àjíkẹ́ ẹ̀yà tẹ́kẹ́tẹ́ lọ yàgùn délé rà o ràkúnmí lọ yàgùn dókè ọ̀yàn ẹ̀ṣin ọlọ́yẹ lọ yàgùn délé èèpo nínú ilé bàbá rẹ̀ ni wọ́n fi ń pé olúpòpòpò bí ẹni pọ̀yà àjà gbogbo bìrì lóde Ọ̀yọ́ nínú ilé àwọn bàbá rẹ̀ ni ìwọ lọ máa yọ ọ́ lẹ́dọ̀yè kò tó di ipòdé nínú ilé àwọn bàbá rẹ̀ ni àròbá ń ta sí o Ọ̀yá dolú Ọ̀yá tinúkẹ́ Ọ̀yá ṣeré tètè lérí ẹ̀sìn nínú ilé àwọn bàbá rẹ̀ ni ọmọ pé ẹ̀kọ́ bóyá ajá ní Ṣàngó ló ní ìṣẹ̀rẹ̀ wọ́n ṣolúpọ̀ pẹ̀lẹ́ o olùpọ̀ pẹ̀lẹ́ o Àjíkẹ́ o Ìlọrin tún ní ọ̀gẹ̀rẹ̀ àlẹ́mì ìlú tóbi tó yẹ ò lẹ́kùn rárá ẹ̀yà ṣílẹ̀gùngùn lẹ́yìn àkọ̀kọ̀ lóró owó bẹ̀ ó máa jí fi kálámù dámọ̀lẹ́kùn àyíṣe kóńdú ṣàwó lọ́tù amáyọ lọ́sì ọ̀làrẹ̀ iwájú o Azizat òpómúlérò ni òpómúlérò mọ̀já lẹ́kọ̀ọ́ abíndéso ní ìwà dátọ́lọ́ ọ̀yún òpóróso òpógbájà òpó kan bíi tírábí àṣọ òpó kan dúdú kan òpó wàjà kàrọ̀ yọ́nà abíndésù kábàwẹ̀ tó lọ́ba ọ̀làrẹ̀ iwájú nínú ilé àwọn bàbá rẹ̀ ni okó ọdún àwọn ọmọ rẹ̀ ló ní ìmọ̀ kì ọ́ ní gbèjègbèjọ bí wọ́n bá bí ọpẹ́ta ní kọrin èwe yìí kò mọ̀ wí fún wọn wípé èmi náà ni èmi ní àkègbè olóko méjì àgbẹ̀ níjẹ́ bó bá dún ní kékèké o kò sẹ́yẹ tó lè bá pàrọ̀ gé nínú oko èmi l'Akanke Chanter